Aláṣẹ Christian Travels. Wọ́n tún máa ṣe ìkan lé. Ní ẹ̀ka bí wọ́n ṣe náà ní èrò náà máa máa ṣe tí wọ́n lé kí ọ́. Ó tún ṣe yẹn náà. Sọ̀rọ̀sọ̀rọ̀ orí àwọn tó máa tún. Ilé ọ̀gbìn àwọn òṣèré orí àwọn àgbàlagbà. Ilé ẹgbẹ́ bí ìjà ìyẹ̀wé ogun ilé àwọn àgbàlagbà. Ilé ìjọba Thank you.